àti ìjọba Ògùn state o. Portable ti jáde ó ti ṣàlàyé kan tó ṣẹlẹ̀ láàrin òun àti ìjọba o tí wọ́n fi declare wanted tí wọ́n fi arrest gbogbo àwọn artists ẹ̀ àwọn mẹ́sàn-án ni wọ́n gbé ẹja gbọ́kàn tí Portable ṣàlàyé. Ọmọ kékeré ara mi èmi ọmọ àtàpátá dìde aṣọ yìí tí mo wọ̀ ìyẹn aṣọ yáàyì tí mo wọ̀ tẹ́ fi bínú sí mi tẹ́ fi wá set me up mi ò bẹ́ anybody já o lóòótọ́ mo lè ní wàhálà la fi ń mówó bọ̀ léyìí ìtọ́ṣe yìí ilé tí mò ń kọ́ àti bá mi they just come wọ́n ní kí everybody jáde wọ́n lé wa síta mò ń sùn ibi tó lọ yẹn academy ni Odogwu bass ẹni sọ many inspiration àwọn ọmọ ọlọ́mọ ni mò ń tọ́jú kò ń ṣe olórin nìkan tailor wà ń bẹ̀ kápítà wà ń bẹ̀ bíríkìlà wà ń bẹ̀ olórin wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ everybody owó ló ń wá ẹ̀pà ló ń wá o ẹ̀yin fáǹsì mi àwọn ọmọ kéékèèké lọ́kọ́ ń bẹ̀ yẹn o mi ò mọ nǹkan mi ń bẹ́ anybody já o the only come ọ ní wọ́n fẹ́ lé gbogbo wa kúrò dẹ̀ onílé ò lè kúrò nílé ẹ̀ láì ṣe bí option máa wà settlement máa wà ókè ẹ kọjá pépà ká kúrò ẹ já pépà bá ókè ẹ lọ sí ìlílé ẹ tí fún mi ní pépà lé ẹ ń lé wa kìtì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sálọ lábálẹ̀ wọn pé ẹjọ́ ẹ padà wá ká ṣe settlement you drink water ẹ máa ṣáyó àjẹ máa jẹ ẹ máa gbowó lọ́sọ̀dì wèrè ẹjọ́ mi ò bá yín ṣe ọ̀rọ̀ òṣèlú o ẹ má forí mi fágbọ́ o yúùtù ni mo sọ bó ní kẹ́ ẹ ṣọ̀nà kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ rí o yáyì ọ̀dẹ̀ fún mi láṣọ ni o ṣé kí ọ̀dẹ̀ wọ aṣọ báyìí wá di aṣọ yìí mo wọ̀ mi ò ní àmì ìníwọ̀ aṣọ ẹ̀gbin I swear to God mi ẹjọ́ ẹni kọ́ bá mi fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ àwọn ọmọ 15, 16, 17 years tọ́wọ́ akọrin ẹ̀ mọ̀ pátí apprentice tọ́wọ́ akọ́bọ̀ ẹ̀ máa lógo. ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọmọdé ẹ̀yin ló tó nílé ayé wọ́n parọ́ mọ́ wa ní òde lying against us my glory will kill my enemy. èmi ọmọ àtàpátá dìde house where I bury my mama don die where I dey 13 years. They bury my mama for now wey dey sell I can't go carry am. Mo rí bury màmí mo wá kọ́ mansion sójú títì normal tẹ bá fẹ́ cancel lé mi come we talk ìyẹn ọ̀tọ̀ nìyẹn then they come to my bar they come to scatter my bar they carry my properties they wound all my apprentices gbogbo àwọn ọmọ iṣẹ́ mi tó ń kọ́ṣẹ́ wọn àwọn náà fẹ́ blow gbogbo àwọn customer they beat everybody out only everybody máa lọlé ìgbà tí mo lè sáré dé they give me paper I collect mo wá lọ rí 2024 bí nǹkan mo pé today is not 2024 we are 2025 then you give me. ẹ̀yin bá ń sin mi mo fọlọ́ ọba jẹlẹ́rì I no fight anybody make dem post where we fight them for my bar wey dem come seal sáwọn ọmọ yẹn kékeré tí wọn lè sọ blow sáwọn yẹn lè fún yàn mọ́rò àwọn ọmọ yẹn they are in school they are in academy they are learning grades how to make money how to blow ní ẹ̀yin bá ń sin mi ẹ wo anybody já o make dem post where we assault them because they go lie against us ẹ wo wọ́n ti fárí àwọn ọmọ mi o ẹ jọ o ẹ gbà wá ẹ̀yin tó nílé ayé ẹ̀yin òbí kí lẹ̀ ń wò help ni mo help àwọn ọmọ yín I'm helping those children. Did you see Igbo in my bar? Wọ́n kọ́ tí wọ́n kó JBL wọ́n kó gbogbo phone they scatter my bar normal they no meet me there mo ti travel I'm a star I don't stay one place I'm a hero wọ́n ti fẹ́ dá mi lóró ẹ̀yin fáǹsì mi ẹgbàá mi o èmi ọmọ àtàpátá dìde mi ò bẹ́ anybody já o I no fight anybody I only ask let's settle this lè kókó ńlé ibo la fẹ́ máa gbé mẹ́bí ti parí lé mi lẹ́kì kí n ilé rẹ̀ rẹ́ sáà kí n lé mi kó lòdógún bá ẹ ti sí ilé ra nǹkan ẹgbàá mi o settlement ṣáà máa wà lọ́sàlọ́ o ká tó mọ̀ lọ́dẹ o everybody dé lọ́kọ́ gbogbo wa o lọ́kọ́ everybody o ẹ jọ̀dọ̀ ẹ lọ́yìn fáǹsì mi ẹgbàá yẹn tó nílé ayé after God na government èèyàn náà lọ́lọ́run fi síbẹ̀ ọmọ yín ni wá ọmọ ìjọba ni mí o ẹ̀yin fáǹsì mi ẹgbàá mi o ẹjọ́ ẹ mẹ́rin kọ́ forí mi fágbọ́n o yááyì ẹjọ́ ẹgbàá mi o aṣọ yìí tí mo wọ̀ ẹ má jẹ́ kó yá mọ́ mi lára o aṣọ yìí ò ní yá o mo tọ́jú aṣọ yìí mo wọ̀ bí ẹ̀mẹ́ta ló di wàhálà o wọ́n náà fẹ́ forí mi fágbọ́n ni ìṣẹ̀dá mi ò ní ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́níṣẹ́ ànẹ́ni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ní ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ní kò ń ṣe bí irú tàwọn ọmọ mi ẹ bá mi fà àwọn ọmọ mi lẹ̀ o àwọn ọ̀tá mi ló máa rọ ẹrù sọ́ní yẹn ṣẹ́gbọ́
ẹ fà àwọn ọmọ mi lẹ jọ mo fọlọ́run bá bẹ̀yìn àwọn ọmọ yẹn wọ́n wá kọ́ṣẹ́ lábẹ́ mi náà wá kọ́ṣẹ́ tó lè fi ṣoríire ni ẹ ògo lè mí ẹ lè rí mi pa áńgẹ́lì ni mí Ọlọ́run ló dá mi. I'm a human being, I'm not perfect. Wọ́n náà ìsọ̀rọ̀ mi. If you don't talk about me, báwo mo máa blow? Even bad days are part of good life. Ẹ sọ̀rọ̀ mi ní rere bye. Látẹnu ẹ̀ ní ìlọ kí gbogbo yín kẹ́ máa sọ̀rọ̀ mi ní rere. Ṣé ẹ gbọ́? Ẹ sọ̀rọ̀ mi ní rere kẹ́ ẹ lè máa ṣoríire. When you talk bad about me, when you talk bad about me, go do background checking o. Go do background checking o because mo lọ́lọ́run. God will fight for me. Ẹ̀yin tó ní ilé ayé, ẹ̀yin olówó ayé, ẹ̀yin tó ní ilé ayé, ẹ̀yin alágbára ayé, please wake up, ẹ dìde. I need ìrànlọ́wọ́ yín o, they lie against us. Portable, ó ń pa ìyálà jà irọ́. Portable, ó ń pa ìyálà jà irọ́. Tó bá wà right, àwọn èèyàn máa support ẹ. Ṣùgbọ́n ilé tó ṣẹlẹ̀ yìí, Portable, babaláku ìyálà jà irọ́ ló pa. Gbogbo kan tó sọ́fọ̀ A to Z ìrọ̀ ló wà ń bẹ̀. Ẹyẹ yàn ẹ má dá lóhùn àwọn eyewitness wà ń bẹ̀ tó confirm. Okay, àwọn people yẹn kó tó di pé first time tó máa kọ́kọ́ wá. Òun ni wọ́n fa kíní X yẹn ni wọ́n fà síbi ṣọ́ọ̀bù ẹ̀. Wọ́n fà síbi Odógúbà àti ibi ilé tó ń kọ́ lọ́wọ́. Nǹkan tó kọ́kọ́ fà nìyẹn. Wọ́n dẹ̀ sọ fún Portable. Àwọn ìjọba ti release gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ sọ fún Portable pé Portable mú àwọn valid document wá. Torí àwọn people tí wọ́n wá yẹn, wọ́n ò lè wọlé. Àwọn tí wọ́n wá tí Portable pariwo pé wọ́n lé àwọn jáde, wọ́n ṣe kinní kan. Iṣẹ́ àwọn ènìyàn, wọ́n ò ní permission láti wọlé àbí láti ṣe anything. Àwọn wá gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn. Kò sí pé bí wọ́n ti gbé caterpillar wá. Wọ́n ì tí gbé caterpillar wá o. Kálí tó bá gbé caterpillar wá sí, àwọn sọ pé wọ́n fẹ́ wá wọlé. Wọ́n á gbé caterpillar wá. Wọ́n á gbé mọ́tò ńláńlá yẹn tó bá fi wọlé. Wọ́n á gbé wá. Àwọn ènìyàn nìkan sọ ni wọ́n dá wá. Wọ́n dẹ̀ fa kíní yẹn síbi ilé yẹn. Wọ́n dẹ̀ submit ìwé nọ́tìsì. Ìwé notice wọ́n submit ẹ̀. Àwọn pípọ̀ yẹn dẹ̀ sọ gbogbo wà lákọọ́lẹ̀. Ẹ lọ wo Nigeria Police Force kìíní torí pé ó ti declare Portable wanted báyìí. Ìjọba ti declare wanted. Portable is now wanted. So àwọn ẹni tí nígbà tí wọ́n fún un nígbà yẹn, wọ́n sọ fún pé kí Portable wá pẹ̀lú necessary document. Wọ́n ní kó wá pẹ̀lú necessary document. Tí wọ́n dẹ̀ ti wá, wọ́n dẹ̀ máa cancel kìíní yẹn. Portable ò lọ láti gbà yẹn. Portable ò lọ. Ìgbà tó wá yá, làwọn pípù yẹn wọ́n tún padà wá. Nígbà táwọn pípù yẹn padà dé, ni wọ́n bá Portable lódógúnbà. Wọ́n bá ń bẹ̀. Dádì rẹ̀ ni wọ́n bá. Dádì Portable ni wọ́n bá lódógúnbà. Àwọn pípù yẹn wọ́n dẹ̀ bá dádì Portable sọ̀rọ̀. Nígbà tí wọ́n tọ́ wá yẹn tọ́ bá dádì Portable ṣọ́ọ̀bù, wọ́n gbé caterpillar dání. Nígbà tí wọ́n bá Portable sọ̀rọ̀ tán, wọ́n bá dárí Portable sọ̀rọ̀ lọ́wọ́ ni Portable bí àkàdà dé. Fídíò tí Portable ṣe, ọkọ̀ ya, ẹ wo fídíò tó ṣe, kó tó di pé wọ́n ná àwọn pípù yẹn. Portable kọ̀ọ̀kan ń pariwo pé, òun lòun faná, òun lòun ṣọ́nà, òun lòun ṣe kíní kan, òun lòun ṣe gbá, òun lòun lọ àdúgbò láti Ṣàngó dé ìyànà kíní kan, òun lòun ṣe gbogbo ẹ̀. Ẹgbọ́n náà ṣe bóun lélẹ̀. Ẹgbọ́n bí tó ti sọ yẹn. Ẹgbọ́n bí tó ti sọ yẹn ni. Ẹ wò wọ́n ní máa wó ogun àdúgbò wa, wọ́n ní máa wọlé wa o. Sáwọn owó ilé tá a manage nílùú wa. Wọlé ti fẹ́ máa wọlé wa, wọ́n náwọn town plan àbí kí ló ń pé èmi ò lọ school. Wọ́n ní pé wọ́n máa tún léyà, wọ́n máa ilé tó máa wó, ọ̀nà tó máa ṣe. Yáyì ẹjọ́ sà, Yáyì dádì Yáyì mo fọlọ́mù bẹ̀yìn èèyàn yìí ẹjọ́ mo fọlọ́mù bẹ̀yìn èèyàn dàpọ̀ mo dàpọ̀ mi ò fẹ́ dànù Yáyì ẹjọ́ àwọn town planner wọ́n gbàdúgbò wa kọjá ẹjọ́ ẹni pé kọjọ kọ́ máa wọlé wa o kọ́ máa wọlé mi o wọ́n náwọn lẹ́kọ̀ọ́ tí mo ti rà pamọ́ kọ́ máa wo ẹjọ́ àwọn town plan pè èmi náà town planner ni mímọ́ ọmọ dá yẹpẹ̀
mo kó katapila mo sanwó katapila èmi kà mo tún sanwó katapila mo gbọ́n yẹ̀pẹ̀ mo ra yẹ̀pẹ̀ mo dà sórí yẹ̀pẹ̀ ń gbégi lè pọ́n lé lórílẹ̀ ẹjọ́ sà Yayi ẹ jẹ́ ká jọ wà mo fẹ́ wá pẹ̀lú yín. ṣé ti gbọ́ báyìí fídíò tó kọ́kọ́ ṣe nìyẹn ó wá sọ pé káwọn ọmọọṣẹ́ kan máa pariwo town planner Portable town planner kò pé ní Portable order àwọn artist yẹn kí wọ́n máa jókòó wọ́n bá ń jókòó bá àwọn kí lórúkọ ẹ̀ àwọn town planner yẹn wọ́n jókòó bá wọn nígbà tí wọ́n jókòó bá wọn yẹn òun ní àwọn yẹn bá sáré pé ọlọ́pàá báwọn ṣe rí tí ìjọba bá ṣe nǹkan tó dáa àwọn sọ pé ìjọba ṣe nǹkan tó dáa tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan tí ò dáa a sọ pé wọ́n ṣe nǹkan tí ò dáa eléyìí tí ìjọba ṣe fún Portable yìí the next that is a bọ́ọ̀lù ṣe máa ń sọ right step ni wọ́n take nítorí pé báwo ni wọ́n ṣe máa ń ná òṣìṣẹ́ ìjọba ló wọ́n yàn ń ṣẹ́ gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ ló ń dá ìjọba lòun náà iṣẹ́ tí wọ́n gbé fún ló dá ìjọba tó bá fẹ́ lọ ṣiṣẹ́ yẹn anybody ò gbọ́dọ̀ aláàsì ẹ̀ anybody tó bá ti lè ná ìjọba ló ná yẹn náà ìjọba ní Portable náà ìjọba ló ná kí ní dẹ̀ ti kọ̀ fún Portable ẹni sọ́pọ̀ sí báyìí ẹni ẹ̀yà ẹ̀nà ẹfún mọ́rò ẹsẹ̀ gbá ẹ̀ṣàwó nígbà táwọn pípú yẹn ṣe kí ni ìgbà tó wọ́n lẹ́kọ̀ọ́ làwọn ọlọ́pàá dé tó wọn ọlọ́pàá dẹ̀ ṣe dé àwọn ọlọ́pàá síbẹ̀síbẹ̀ náà Portable kò stop o wàláì kò stop àwọn ọlọ́pàá yẹn wọ́n sáré kó àwọn ènìyàn wọ́n mú wọn wọ́n sáré lọ rescue àwọn ènìyàn wọ́n tẹ̀ tí arrest anybody nígbà yẹn ọlọ́pàá sáré lọ rescue àwọn ènìyàn nígbà táwọn ọlọ́pàá yẹn wá rescue àwọn ènìyàn tí wọ́n lọ wọ́n ṣe bínú padà dé nìyẹn pẹ̀lú àwọn van Portable ti sá lọ lọ́ fi wá kó gbogbo àwọn ẹ̀yìn wọ́n kó gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ pátá gbogbo àwọn tó wà ṣọ́ọ̀bù yẹn pátá mọ́tò tó wà ń dẹ́wọ́ tó lẹ̀ so Portable ò ṣe dáa but nísìnyí ó ti wà wanted Portable is now wanted ó ti kú rẹ̀ sínú wàlá ó ti kú rẹ̀ sínú ìdààmú Portable ti wà wanted báyìí ó ti declare wanted ọlọ́run á là ń bẹ́ ọ Portable gọ̀rọ̀gọ̀rọ̀ ẹ ti pọ̀ jù kọ́lọ́ mọ́jà kó já sí pé lílo máa jẹ́ the end of your career